pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú insecurity nílùú Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state àti káàkiri gbogbo Nàìjíríà pàápàá jùlọ ní tó ń ṣe àwa níbi bí o tí táwa witness ń bí o pẹ̀lú àwọn ọmọ wa yìí àwọn ọmọ wa tí wọ́n jí kó àtàwọn òbí bàbá ó kà mí láyà púpọ̀ nítorí ìfà mo fi sípò pé kí ẹ̀ tiẹ̀ sọ̀kọ́ lálàá bí wọ́n jí ọmọ rẹ̀ gbé lásán bí ọkẹ́ nítorí ṣe bàjẹ́ tó gbogbo orun tẹ́ntàn bá ní òpera rẹ̀ yọ sáré tí ọba wà fà tí ó sì tí ó yan sàrà fún fúnra rẹ̀ ní ọmọ sáré pé ẹ̀dá kúrú sàrà ò mọ́lé sí tí mo fi ní jọmọ mi gbé àwọn ẹni tí wọ́n jí ọmọ rẹ̀ gbé dà rẹ̀ báwo kílẹ̀ ẹ̀dùn ọkàn báwo ló ṣe máa rí lẹ́mìí rẹ̀ kó sùn kó jí kó tí ẹ lérò sùn kọ́lọ́n kó làwọn bíbẹ̀. ṣé ìtumọ̀ tẹ́ ń fi yé wa ni pé kìí ṣe pé káyókáyó lẹ̀ ń ṣe ní àná tí wọ́n ń gbé káàkiri wípé ẹ fi àyájọ́ ọjọ́ àná ẹ fi sọrí àwọn ọmọ wa tí ń bẹ nígbèkùn. Allahu Akbar. Bẹ́ẹ̀ni a ti sọ ìmọ̀ nítorí à ń ti ń fọ́lọ́ ìgbà tó lọ tí kádàrọ̀ ò tí ì wá jẹ́ kí wọ́n tí ì jáde títí ọjọ́ àná fi wọlé àwa ni àfikáyà tètè kọjú ọjọ́ àná yẹn bí àwọn òjíṣẹ́ tàná náà ti ṣe nítorí ànábì ló ti Ọlọ́run ṣe gbà wọ́n là kọ́lọ́n bá wa gbà wọ́n mọ́ tiwa náà Allah irrespective of whether mùsùlùmí àbí kìrìsìtẹ́nì tí ajínigbé ń bọ̀ kò ní kìrìsìtẹ́nì àbí mùsùlùmí lòun kò béèrè ẹlẹ́sìn kan gbẹ́ni tó rí ní kó so sẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ànábì ló ní politics ìgbà tí ànábì ó ṣe politics tiẹ̀ nínú ìjọba nígbà tó lò 13 years nílùú Maka tí Maka ò sí gbé mọ́ torí àwọn kèfèrí ibi tí ànábì kọ́kọ́ ti àwọn sàhábà lọ tó dẹ̀ ní kí Jáfàrù lead wọn lọ ìlú Habasha ni ọba tí bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni ìgbà tí ànábì rí pé ọba yìí ọba dáadáa ni kílẹ̀ wí imam kìrìsìtẹ́nì ni ẹ lọ́ba tí ànábì darí àwọn sàhábà lọ bá ìgbà tí ànábì ṣe hijira láti Maka lọ Mẹdínà títí ẹ̀ là ń sọ àwọn àkọ́kọ́ tí kọ́kọ́ taari àwọn àkàlọ́kùnrin tó lọ Mẹdínà bí ẹ̀yin ẹ̀ máa lọ sí Habasha. tẹ́ẹ̀fin yé wa ni pé ànábì gan ó bá kìrìsìtẹ́nì ṣe. àwọn bá kìrìsìtẹ́nì ṣe o nípa àtijọba o pé àtijọba ò dà kìrìsìtẹ́nì sì ni wọ́n ẹ lọ ọ̀dọ̀ wọn ọkàn yóò balẹ̀ ńbẹ̀. o túmọ̀ sí pé ànábì ó sẹ̀sà ẹ̀sìn fún ìdarí ètò ìjọba ó sẹ̀sà ẹ̀sìn fún ìdarí ọmọ ènìyàn so gbogbo ẹni tó bá ti ṣe dáadáa bẹ́ẹ̀ sì ni a lè expect dáadáa lọ́dọ̀ ẹni tí ọba lọ́lọ́run tí ò ní kankan o nítorí kò ní tí ó gáìdì rẹ̀ ṣùgbọ́n kìrìsìtẹ́nì ó rí ànábì sallallahu alaihi wasallam ó rí pé àwọn òjíṣẹ́ ti wá tí wọ́n ti gáìdì wọn sí the right path so wọ́n dẹ̀ mọ̀ pé pàápàá jùlọ ọ̀rọ̀ ọba eléyìí ò da ẹ̀yin mùsùlùmí ọkọ̀ níbẹ̀ wọ́n ti fi sílẹ̀ so ibi tí mo wá ń lọ kàn kókó tí mo ń sọ̀rọ̀ nípa ni pé déédéé ọjọ́ kẹwàá yẹn tọ́nà fi la àwọn òjíṣẹ́ yẹn tọ́dẹ̀ jẹ́ sample tí ànábì náà sì tún mú torí tí àwọn jù yìí rántí nǹkan dáadáa ni kọ́dà ànábì tó sọ pé tí Ọlọ́run bá dẹ̀ ní òun sí di ọdún tí ń bọ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ yẹn ibi wọn gba ọjọ́ kẹsàn-án wọn tó gba ọjọ́ kẹwàá ṣùgbọ́n kò padà di ọdún náà so àwọn ọgbà ọjọ́ kẹwàá pẹ̀lú àwọn jù ní ọdún náà lọ so kí Ọlọ́run kó bá wa la àwọn ọmọ yìí àtàwọn òbí kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ àwọn tíṣà tí wọ́n kó lọ kọ́lọ́n kó bá wa la. bàbá imam tá a bá gbọ́ yín yé n tẹ́ ń jẹ́ kó yé wa ni pé ànábì gan ò ṣe religious profiling. a kò ṣe religious profiling tó bá tó ní ṣe pẹ̀lú ìdarí governance humanity ọ̀tọ̀ ní polówó ẹ̀sìn láyé ọ̀tọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú governance wọ́n yìí tiẹ̀ sí bọ̀. ànábì bá wọn ṣe. àwọn onígbà wọn ṣe. ìjọba bẹ́ẹ̀ ni ìjọba ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀. bàbá imam bó o ní ká ti wá ṣe àwọn tí ń polówó dìbò fẹ́ lẹ́sìn kan ẹ má dìbò fẹ́ lẹ́sìn kan. ibo ni kí wọ́n mú àyàkùrá níwájú tí tí Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ àbí kí wọ́n mú àdìsí ànábì wá tó pé mùsùlùmí ni ẹ dìbò fẹ́ mọ́ dìbò fún kìrìsìtẹ́nì ní ìsirú ìlú Ògbómọ̀ṣọ́ báyìí nísìn a ní sẹ́ni tó wá fún Fatai Buhari tí wọ́n contest fún gómìnà tí Ọlọ́run bá gbàdúrà tó máa wọlé kìrìsìtẹ́nì ni wọ́n mú nígbàkejì bó tilẹ̀ bá àti ìmọ̀ báyìí ṣùgbọ́n kìrìsìtẹ́nì àti ìrí ẹni tí wọ́n mú ṣùgbọ́n tí wọ́n bá mú náà kìrìsìtẹ́nì ni wọ́n mú nígbàkejì engineer Mufta Ogun Salau ọmọ wa ní l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ni bàbá ẹni tó jẹ́ candidate governorship ní party wọn kìrìsìtẹ́nì ni àwọn jẹ́ mùsùlùmí ẹ dákun ìwọ làwọn fẹ́ yàn sọnù nínú onímọ̀ méjèèjì gbogbo ẹni tó lọ́n bá fún nínú àwọn méjèèjì àwọn ọmọ wa ni engineer Mufta Ogun Salau senator distinguished bẹ́ẹ̀ sì ni tí a bá rí distinguished senator Fatai Buhari tí wọ́n bá wà lé ní dáyàtọ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí mà ní ọ̀dọ̀ distinguished Fatai Buhari bẹ́ẹ̀ ni o bàbá táwọn jẹ̀mọ́ wà ń bẹ kìrìsìtẹ́nì àti mùsùlùmí. kọ́dà empowerment tí wọ́n ṣe ń jò ní wọn sọ pé ẹlẹ́sìn kan làwọn gbogbo everybody àti ẹlẹ́sìn kẹta àti gbogbo wọn náà. bẹ́ẹ̀ni that is humanity ta fẹ́ nínú gọọmenti ni gbogbo ẹni tá bá ti rí tó bá ti rí bá ẹni tó lè ṣèjọba ni kì í ṣe àwọn religious whatever tí wọ́n máa sọ pé profiling nù rárá. ṣé n tẹ́yìn sọ fún wa ní ìsìn bàbá imam ni pé humanity is the best religion. humanity náà lànà bí wọ́n kọ́ gbé wájú. tẹ́yìn bá fẹ́ gbégbé àlàyé ọ̀rọ̀ rẹ o tó fẹ́ rí ẹ̀sìn sí. ẹ̀yin ò polówó ẹ dìbò fún ẹ mọ́ dìbò. ẹ fẹ́ rẹ́sìn sí ẹ kọ́ lọ fún humanity ìyẹn ní ó jẹ́ rẹ́sìn sí ṣùgbọ́n ẹ kọ́ lọ fẹ́ sìn. ìwà ní ká kọ́ tì síwájú náà ìwà ọmọlúwàbí. yóò wá jẹ́ kéèyàn rẹ́sìn sí ṣùgbọ́n tẹ́ bá sọ pé gbogbo ni apani tẹ́ bá wà pa gbogbo ẹ̀wọ̀n kí lè fẹ́ kó sẹ́kù wá. kí ló fẹ́ kó sẹ́kù wá ẹ padà bá para yìí tẹ́ ẹ bá pa kìrìsìtẹ́nì tó pa wọ́n tó bá yọ pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́lọ́kọ́ sànù wa àwọn ọmọ yẹn dé kọ́lọ́kọ́ bá wà láwọn kọ́ba kún un láyọ̀ àṣàláfíà bàbá wa Gandhi Afọlábí Ọlọ́run olúmọ ẹ̀kẹta ṣọ́n tilẹ̀ t'Ògbómọ̀ṣọ́ tá a bá fíw rẹ̀ ní gbogbo Nàìjíríà wọ́n ti ń kidnap èèyàn káàkiri Nàìjíríà kó tó d'Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n bàtó d'Ògbómọ̀ṣọ́ ẹ lọ máa gbọ́ àwọn international news wọ́n pariwo BBC gbé wa Al Jazeera gbé wa ẹ sì wáyà kò sí lómi Nàìjíríà ní Ògbómọ̀ṣọ́ ni kí ló ṣẹlẹ̀ rí kí ló fà tó fi rí bẹ́ẹ̀
gbogbo àwọn ọba mùsùlùmí láwọn ìlú tí wọ́n jíyàn gbójú Nàìjíríà ìlú mùsùlùmí ni ṣùgbọ́n èmi ò rí ọba kan tó jáde bí irú ti bàbá wa ọba Ghandi Afọlábí Ọlọ́yè ló kó mọ́ sọ yìí o tí wọ́n jáde tí wọ́n sọ pé ẹ dákun ẹ gbà wá ẹ ṣàánú wa ilé àdúgbò ìgbìrì ẹ gbà wá ẹ dóòlà wa èmi ò rí ọba kan tó jáde bẹ́ẹ̀ o so ẹ dákun ṣé eléyìí náà ò tó ṣé kò tó táwọn so ní ìsìgbà táwọn ọba àkádákẹ́ táwọn jẹ́ mùsùlùmí tí wọ́n dákẹ́ tí wọ́n jí mùsùlùmí gbé tí wọ́n jẹ́ ní mùsùlùmí tí wọ́n pa wọ́n pàkópa tí wọ́n dákẹ́ ṣé ìsìlámù nìyẹn ìsìlámù ò kọ́ wa bẹ́ẹ̀ ní tí ìsìlámù kọ́ wa ó náà láàrin lára ọba Ghandi Afọlábí Ọlọ́yè ọmọ ìfẹ́ kẹta ọlọ́kọ̀ wa dẹ́nu bàbá náà sí so tó bá jẹ́ pé religion la bá fi ká ní pé ìkàlà ń tẹ̀lé à ń fi mú ọba wa lọ tẹ̀ fún mùsùlùmí ó lè ṣeéṣe kọ́ mọ́ fún wa ní tí kábíyèsí fún wa báyìí. Bàbá Imam ṣùgbọ́n ètò Ọlọ́ọ̀ni ọmọ pé tó fi ti wa lógún mọ̀sán lásìkò tá a wà yìí ó lẹ́ni aláàánú tí ó ṣàánú wa tí ó nífẹ̀ẹ́ wa tí ó fẹ́ ìlọsíwájú wa tí ó sì fẹ́ ààbò fún wa so adúpẹ́ fọlọ́run pẹ̀lú ilé tí Ọlọ́run bá yàn fún wa adúpẹ́ fọlọ́run gbogbo ẹni tí ó bá ṣe ìjọba tí ó rọ̀ wá lọ́rùn tí ó mọ ìjẹyàn tí ó mọ ntọ́tọ́ fún àwọn èèyàn tí ò ní sẹ́sà pé ara mùsùlùmí tí ló túbà tí ó ṣe ọlọ́kọ̀ bá wà yẹn sí so kókó tí èmi lórí alámọ̀lẹ́ tó ṣẹlẹ̀ tá a bá rí létí ẹ̀mọ́ bí ànábì ṣe sẹ̀mí ó sì lògbèsè ayé rẹ̀ tá a bá fẹ́ kọ́pì sónà ànábì o tá a gbé fi ẹnu sí pé téèyàn bá jẹ́ mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀ kó sì nífẹ̀ẹ́ ànábì kó sì ṣètọ́lọ́ kó nífẹ̀ẹ́ àwọn ọmọlàkejì náà kó sì nífẹ̀ẹ́ àwọn ọmọlàkejì ṣùgbọ́n káwá sọ pé nítorí ẹ̀sìn láfi pa àwọn kan a pa àwọn kan kó pàtàkì a pa àwọn kí gbọmọ gbàgbé a pa àwọn sáyé ọ̀rọ̀ ẹ̀sìn Islam kọ́ wa báwọn so kọ́lọ́n kọ́ bá wa sẹ́mọ̀ gbogbo ibi tí wàhálà yìí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà kọ́lọ́n kọ́ bá wa sẹ́mọ̀ eléyìí ìjókòó tá a jókòó lánàá àwẹ̀ tá a gbà àdúrà tá a ṣe tá a fi sun àwọn ọmọ tí wọ́n jí gbé tá a sì fi sun ààbò àti àlàáfíà security gbogbo orílẹ̀-èdè àti àwọn olórí wa darí wa tí àkóso security ń bẹ lọ́wọ́ wọn látòrí bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan níbi táwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ kọ́lọ́n kọ́ bá fún wọn láṣeyọrí kọ́lọ́n kọ́ bá fún wọn láṣeyọrí kó sì fi wá láyà balẹ̀ lórí Nàìjíríà kó fi wá láyà balẹ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn míì náà tí ń ṣe mùsùlùmí tí ò ṣe kìrìsìtẹ́nì kọ́lọ́n kó fi wá láyà balẹ̀ kó ṣàlékò dáadáa wa kó ṣàlékò dàgbàsókè wa àbúrò kàlá haúlá wàlá quwwata illa billah.